gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni tí ó fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party ní ọdún tó ń bọ̀. Èèyàn Alhaji Oríyọmí Hamzat ó máa ti pariwo síta lórí awuyewuye ńlá tí wọ́n gbé kiri nípa ẹ̀ àti ẹ̀sùn tuntun tó ṣẹ̀ṣẹ̀ fi ń kàn án lórí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó ń bọ̀ ní oṣù kẹjọ ọdún yìí, tí Oríyọmí Hamzat ó sì ti kéde tó jẹ́ kó di mímọ̀ pé ẹ̀yìn gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí gbogbo àwọn èèyàn tó mọ̀ sí Ìmọ́lẹ̀ ń lòun wá òun ò tí ì padà lẹ́yìn ẹ̀, tó sì ní kí gbogbo àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ òun ní ìpínlẹ̀ Ọ̀ṣun ká má ṣe gbọ́ ìròyìn tí wọ́n ń gbé kiri orí ẹ̀rọ ayélujára náà. Ṣé òòdù ni Oríyọmí Hamzat kì í ṣe àìmọ̀fólókò? Ohun tó sì jẹ́ tó sọ di gbajúmọ̀ òun ni ìjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nípasẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó ń ṣe, nítorí pé Oríyọmí Hamzat ó ti jà fún ẹ̀tọ́ àwọn èèyàn pàápàá ètò sọdún lókìkí èèyàn ti baálé ilé ẹni ọdún 37 kan Timothy Adégòkè tó kú sílé ìtura Hilton Hotel lọ́dún 2022 ní ilé ìtura tó jẹ́ ti máyẹ̀ ilẹ̀ Yorùbá olóyè Abdulrahman Adédoyin, tó sì jẹ́ pé ìjà yìí tí Oríyọmí Hamzat tó tọrùn bọ̀ láti jà fẹ́tọ̀ọ́ Timothy Adégòkè àti àwọn ẹbí ẹ̀ inú sọ di gbajúgbajà èèyàn káàkiri àgbáyé. Ṣáò yàtọ̀ sí pé Oríyọmí Hamzat ó ní iléeṣẹ́ rédíò tó ń pè ní Àgídìgbò FM ní ìlú Ìbàdàn tó ń ṣe dáadáa, níṣẹ́ ni Oríyọmí Hamzat inú máa tún padà tí ọrùn ara ẹ̀ bọ òṣèlú ní ọdún tó kọjá nígbà tí ó lòun jẹ́ ìpè àwọn ẹgbẹ́ kan tó ń pera wọn ní Ọ̀yọ́ ń pè ọ́ tí wọ́n ní kó wá ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí pé òun ló kújú òṣùwọ̀n jù, tó yìí jẹ́ pé níṣẹ́ ni Oríyọmí Hamzat inú náà ti tọrùn bọ òṣèlú tó ti gba tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú Accord Party. Ṣáò nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí òun ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa gbé awuyewuye kiri wípé Oríyọmí Hamzat ti padà lẹ́yìn gómìnà Nurudeen Jackson Adébọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà. Ẹ sì rántí pé bí ìgbà bíi 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ìní Oríyọmí Hamzat ló ti kúrò ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó gbéra lọ ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ polongo ògbò àti láti lọ fi àtìlẹ́yìn hàn fún gómìnà Adémọ́lá Adélékè. Ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ sí ní máa gbé fídíò kan kiri lọ́sẹ̀ yìí níbi tí Oríyọmí Hamzat tí wọ́n ti ló ń fòun tẹ̀lú olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Progressive Congress ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Aṣíwájú Bọ́lá Oyèbámíjí, ẹni tí ó gbáyé mọ̀ sí Àǹbọ̀. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yìí tó ti ń jà rìnrìn tí ó sì ti ń di nǹkan ní Oríyọmí Hamzat inú máa pariwo síta. Ó ní fídíò tí wọ́n ń gbé kiri ó ló ti pẹ́ kí Bọ́lá Oyèbámíjí ga tó gba tíkẹ́ẹ̀tì gómìnà ní ọlọ́jọ́ 21 oṣù kẹfà ọdún 2025 tí òun lọ ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn olólùfẹ́ òun ní ìlú Òkèrè ti Àpòmù àti Ìkòyí. Ó ní Bọ́lá Oyèbámíjí ló fún àwọn ẹgbẹ́ olólùfẹ́ òun lówó. Onígbà náà lòun sì sọ fún pé kó kọ́kọ́ rí dájú gbogbo tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC náà káwọn tó máa ń táwọn yóò ṣe. Ó ní nígbà náà òun ò tí ì darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú Accord Party, tó sì ní èyí ló jẹ́ kóun sọ tóun sọ, ṣùgbọ́n ní báyìí ó lẹ́yìn Adélékè lòun wà kí wọ́n sì má ṣe parọ́ mọ́ òun rárá àti rárá.